A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Àjọ àwọn ilé ìfowópamọ́ tí a mọ̀ sí The Association of Senior Staff of Banks, Insurance and Financial Institutions ti kéde wípé kí àwọn ilé ìfowópamọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ lónìí ọjọ́ Ajé. Ààrẹ àjọ náà Olúsọjí Olúwọlé ló ṣe ìkéde yìí lánàá lẹ́yìn tí wọ́n ti gbáradì láti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì lónìí. Ó tẹ̀síwájú wípé ìkọlù tí àwọn ará ìlú ń kọlu báǹkì látàrí wàhálà tí àtúnṣe owó tuntun náírà dá sílẹ̀ ló fà á tí àwọn fi ti ilé ìfowópamọ́ pa. Olúwọlé wá rọ àwọn ilé ìfowópamọ́ kí wọ́n wà ní ojúlàlá kan fi ń ṣọ́rí, kí wọ́n má ṣe jáfara láti sá àsálà fún ẹ̀mí wọn bí wọ́n bá kófìrí ìjọ̀gbọ̀n. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Kaduna Nasiru El-Rufai ti sọ ojú abẹ níkò wípé ohun tí ààrẹ Muhammadu Buhari fọwọ́ sí nípa àtúnṣe owó náírà yàtọ̀ sí ohun tí báǹkì àgbà CBN gbé jáde. El-Rufai tí ó fajúro sí òfin ìyípadà owó náírà náà ṣàlàyé wípé Buhari pàṣẹ kí wọ́n ṣe àtúnṣe 200, 500 àti ẹgbẹ̀rún owó náírà ṣùgbọ́n CBN kàn fi ọ̀dà kùn wọ́n lásán ni. Ẹ jẹ́ n kà á lóyìnbó. Currency redesign was approved by the president and announced. Currency recoloring resulted. Nasiru tẹ̀síwájú pẹ̀lú àpèjúwe wípé ìpinnu Buhari ni kí ará ìlú kó $500,000 100,000 owó àtijọ́ lọ sí ilé ìfowópamọ́ kí wọ́n sì gba $500,000 owó tuntun padà lẹ́sẹ̀kẹsẹ̀ tí a mọ̀ sí money swap. Àkàgbádùn ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post. Síwájú ìdìbò ààrẹ tí yóò wáyé ní ọjọ́ àbámẹ́ta ọ̀sẹ̀ yìí, ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ti rọ Muhammadu Buhari láti tẹ̀lé ìdájọ́ ilé-ẹjọ́ gíga kí ìrọ̀rùn lè bá àwọn ará ìlú. Àrọwà yìí wáyé lẹ́yìn ìpàdé pàjáwìrì tí ẹgbẹ́ APC àti Progressive Governors Forum ṣe ní olú iléeṣẹ́ wọn tó wà ní Àbújá. Nínú ìpàdé náà láti rí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti alága gbogbogbò Sínátọ̀ Abdullahi Adamu. Àtúpalẹ̀ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian. Àwọn olówó nàbí ti ké gbàjarè wípé àìní àti ọ̀wọ́ngógó owó tuntun ti kó bá ọrọ̀ ajé wọn. Ọ̀kan lára wọn tí ó bá News Agency of Nigeria (NAN) sọ̀rọ̀ ní ìlú Àbújá sọ wípé àtúnṣe àti àìní owó tuntun ti fa ìpalára tí ó pọ̀ fún okòwò wọn. Ó tẹ̀síwájú wípé ọ̀pọ̀ nínú àwọn oníbàárà wọn ni wọ́n ń ṣe ìfowóránṣẹ́ tí a mọ̀ sí bank transfer tí àwọn kò sì rí èsì owó náà. Bẹ́ẹ̀ sì ni àwọn mìíràn ń ṣe ìfowóránṣẹ́ awúrúju tí a mọ̀ sí fake alert. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn bákan náà wà nínú ìwé ìròyìn The Guardian.